Ọya wọ́n wá ń kó láti ìsàlẹ̀ Ọya níbí àwa náà nísàlẹ̀ Ọya. 08032850466 Al-Madina Schools, Papa Abede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. Anki yan Yorùbá pé àdìjọ kojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ìtúnyìntì àti àkùnrin al-Fiqh of Islam Al-Madina Center Papa Abede nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe agbátẹrù àbí Allah subhanahu wa ta'ala kó bá fi ṣe àlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún ọlọ́dún níbi olóńlọ́kọ̀ mi. Wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center Papa Abede nílùú Ògbómọ̀ṣọ́ ayakunla Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà. Ìbéèrè láwọ̀kọ́ tí màá kọ́ máa mú wa wọn náà ní wípé ṣé ṣẹ̀ríà ẹ̀sìn Islam ó faramọ́ kó jẹ́ pé gáàtì ẹlẹ́dẹ̀ bá ṣe a ó sọ pé a fẹ́ máa kó mọ́ fi ṣe ajílẹ̀ fún àwọn nǹkan oko wa àti fún bí ewédú ẹ̀fọ́ tó ṣe pé ọmọnìyàn ń jẹ nígbẹ̀yìngbẹ̀yìn irúfẹ́ ewédú bẹ́ẹ̀ àti ẹ̀fọ́ òun kò sì ní í ṣe dáadáa tó jẹ́ pé kò ní máa yọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí wọ́n bá fi sí yóò máa yọ̀. Bákan náà èyí tó farapẹ́ gáàtì adìẹ náà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lábẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam láti máa fi ṣe ajílẹ̀ sí àwọn nǹkan oko tí a bá sọ pé à ń gbìn. Eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni èyí tó ní ṣe pẹ̀lú ọjọ́ ọdún iléyá àti ọjọ́ júmọ́à tí ó bọ́ sí déédéé ara wọn. Ǹjẹ́ bí ó ṣe jẹ́ pé Islam ń jẹ́ ó yé wa pé ọjọ́ júmọ́à òun náà ni ọjọ́ tí ó ga jùlọ tó lóore jùlọ láàrin ọ̀sẹ̀ tó sì jẹ́ pé ọjọ́ ọdún anusila Islam sọ pé òun náà ni ọjọ́ tó tún tóbi jùlọ lọ́dọ̀ Allah. Ǹjẹ́ eléyìí kò takora wọn bí nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam? ẹ jẹ́ ní adóbá náà Sheikh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. nínú òfin ṣẹ̀ríà ẹranko tó jẹ́ ẹ̀gbin tó lu àṣẹ jíjẹ rẹ̀ léèwọ̀ òun náà ni ẹlẹ́dẹ̀ ṣe lábẹ́ báwọn kìí ṣe pé ká má jẹ ẹran rẹ̀ lásán iná nìkan tó jẹ́ ìwọ̀ lára ẹlẹ́dẹ̀ tó fi dórí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà wípé ká fi ṣe ajílẹ̀ torí ẹ̀ gbogbo oúnjẹ eléyìí tó bá pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi gbìn tó bá fi hù kò tọ́ pé ká jẹ bẹ́ẹ̀ náà nígbẹ́ ọmọ èèyàn òfin ṣẹ̀ríà kò gbà ẹ̀ wọ́n ń sọ wípé bóyá tó máa fi ìgbẹ́ ẹlẹ́dẹ̀ tó bá fi gbìn ewédú kò ní jẹ́ ọyọ̀ yàtọ̀ sí tí wọ́n bá fi gbìn ó jẹ́ ọyọ̀ kò jẹ́ ọyọ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ó jẹ́ pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀ máa fi gbìn nǹkan kò tọ́. Ẹ lè lo ìgbẹ́ ràkúnmí ẹ lè lo ìgbẹ́ màálù ẹ lè lo ìgbẹ́ àgùntàn ìgbẹ́ adìẹ ẹ lè lo gẹ́gẹ́ bí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nítorí pé òfin ṣẹ̀ríà sọ fún wa ó ní ìdájọ́ ọ̀gbẹ́ àti ìtọ̀ gbogbo ẹranko kọ̀ọ̀kan ìdájọ́ ẹran rẹ̀ ni ẹran tí òfin ṣẹ̀ríà bá ti ṣe lẹ́tọ̀ọ́ pa lè jẹ ìgbẹ́ wọn ìtọ̀ wọn yóò jẹ́ ńtọ́ mọ́ ẹran tí òfin ṣẹ̀ríà bá ti ní kò tọ́ ká jẹ ìgbẹ́ wọn ìtọ̀ wọn yóò jẹ́ ẹ̀gbin lábẹ́ báwọn ó túmọ̀ sí pé ẹlẹ́dẹ̀ ìgbẹ́ rẹ̀ ìtọ̀ rẹ̀ ẹ̀gbin ni kì í wá sí pé ká má fi dáko lásán o nǹkan kan nínú ìtọ́jú àmódi kò sí tí ìgbàláyé wà lábẹ́ òfin ṣẹ̀ríà kó a jẹ́ pé ìgbẹ́ tàbí tọ̀ ẹlẹ́dẹ̀ lẹ́ lò fún kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n adìẹ wọ́n lè lo ìgbẹ́ rẹ̀ láti fi dáko torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ oko tí wọ́n ń dá ní Nàìjíríà lónìí láwọn àyè kan ẹ rí i pé ìgbẹ́ adìẹ náà ni wọ́n ń lò wọ́n fi tírélà wá kó láti òkè Ọya wọ́n wá ń kó láti ìsàlẹ̀ Ọya níbí àwa náà nísàlẹ̀ Ọya pọ̀lọpọ̀ nínú àwọn àgbẹ̀ ní máa ń lò ó sì ti fi hàn ìwádìí fi hàn pé nínú àwọn ajílẹ̀ tí máa jẹ́ kílẹ̀ kó sọjí tí kìí ṣe pa ilẹ̀ lára òun náà nígbẹ́ adìẹ wà kìí sì tún ṣe wọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà torí ẹ̀ ní ẹnìkan ní sọ́tọ́kùn ọmọ àtàgbẹ́ adìẹ bẹ́ẹ̀ ni wọ́n lè ta
nítorí pé nǹkan tó má ni kì í ṣe ẹ̀gbin àmọ́ tó bá jẹ́ ẹ̀gbin bí ìgbẹ́ èèyàn bí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ bí ìgbẹ́ ajá ẹ gbọ́dọ̀ ta kò tọ́ lábẹ́ òfin ṣẹ́ríà torí ẹ̀ ẹ tó wá ní ǹjẹ́ tí ọjọ́ ọdún àti ọjọ́ jùmọ̀ tó bá pàdé bólúwa ti ṣe ní kó pàdé lọ́dún iléyá tó lọ yìí a sì ti mọ̀ pé ọjọ́ tó ga jù nínú ọ̀sẹ̀ ọ̀nà lọ́jọ́ jùmọ̀ ó tún wá ṣe dédé ọjọ́ ọdún tá a mọ̀ pọ́jọ́ ńlá lónà ṣé kò takura wọn bóòlù sì fẹ́ takura wọn kò takura wọn rárá nítorí pé ọjọ́ jùmọ̀ òun lọ́jọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀ ọjọ́ ọdún iléyá òun náà lọ́jọ́ tó ga jù lọ́dọ̀ Allah nínú gbogbo ọjọ́ ayé ọjọ́ tó ga jù lọ́dọ̀ Allah nínú gbogbo ọjọ́ ayé ọjọ́ tí ń bẹ nínú ọdún kan ọjọ́ ọdún iléyá ló ga jù kò wá síjọ́ tí ọjọ́ ọdún iléyá ò lè jẹ́ ó lè jẹ́jọ́ àtìní ó lè jẹ́ tàlátà ó lè jẹ́ lárúbá ó lè jẹ́ alkhamis ó lè jẹ́ jumu'ah ó lè jẹ́ asabt ó lè jẹ́ alahad ṣùgbọ́n tí olúwa bá tún wá ní kí ọjọ́ ọdún léyá kó tún wá ṣe déédéé pọ́jọ́ jumu'ah ni àgbéga lórí àgbéga ni àgbéga ńlá gidigidi àgbéga pọ́jọ́ ọdún léyá ni àti àgbéga wípé ọjọ́ jumu'ah ni. jazakumullahu kulla khair sheikh abi Allah subhanahu wa ta'ala kó járí yín pẹ́ dáadáa látàrí ẹ̀sìn islam àti sunnah nabi sallallahu alaihi wasallam 08085677726 08085677726 eléyìí ni nọ́mbà fáwọn tí ó ń bẹ ní nàìjíríà láti máa fi pò wọlé fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè +2348083293896 +2348083293896 ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tó kàn ibi àti ń pè. Náà kí lẹ porúkọ yín? Brother Sodiq láti Ọ̀yọ́, kí ni ìbéèrè yín? Ọjọ́ yìí níbi tí a ti kí ìdìbò bíbá lórí ìwọ̀n bíbá. Mo rí bẹ́ẹ̀ mo bí aná ìlànà máa bẹ̀rẹ̀ kí tó bá yé lọ bẹ̀rẹ̀. Aṣá ẹ̀pọ̀ lọ lára di aago mẹ́wàá ṣá. Ó jẹ́ tún àwọn ń dá wákà ó tún pẹ́. Ẹ máa mú wọn tún tọ́ di ìpàtẹ owó. Mo fẹ́ lọ́wọ́ wa sọ̀rọ̀ nípa àwọn tó ń lọ ìdè lára. Ìbéèrè kejì ni pé nípa ìbáríkà ọdún tí jẹ́kì wá ṣe. Ẹ jẹ́ ká mú ìbéèrè mi tí ẹ bá ní ìbéèrè mi. 08085677726 +2348083293896. Naam Sheikh. alhamdulilayi níbi tí a ti ṣe salatul Eid wọ́n kéde kó aago báyìí pàtó ni wọ́n ṣe ṣùgbọ́n sí ìyàlẹ́nu àsìkò tẹ́ padà sí ọpẹ́ sígbà wọ́n sì tún ṣe àwọn nǹkan kan tó pàkíyèsí yín kó tó di pẹ́ sí sọ́lá bíi wákàtí wọn ń dá nǹkan kan. ibi tá a bá ti rí tí wọ́n ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ibẹ̀ náà láti pàkíyèsí wọn. kì í ṣe pé kí wọ́n ṣe káwọ́ aká dákẹ́ ká má sọ̀rọ̀ káwọ́ máa rán lómi sí wọn pé kọ́ bá wa bá wọn sọ. nítorí pé àmì pé àwa náà sánà kẹ́sìn Islam ọlọ́wájú nù. bẹ́ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam وني من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ẹnì kan nínú yín tó bá rí wà bàjẹ́ kan kó fọwọ́ rẹ̀ yí padà tí ò bá lágbára kó fahọ́n yí padà kò lágbára láti fahọ́n kọ̀ kó fọkàn kọ̀ ẹ lè fọwọ́ yí wọn padà ná ṣùgbọ́n ẹ kẹ́ lè bá wọn sọ níbẹ̀ so ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó gbọ́ kò ní gbọ́ torí pé tí gbogbo wa bá sọ pé tí mo bá wọn sọ wọn ò ní gbọ́ ẹ jẹ́ kẹ́ni báyìí ó bá wọn sọ kún tó gbọ́ ẹ̀sìn òní lọ wájú so ibi tẹ́yìn dé ibi tẹ́ ẹ rí ẹlòmíì ò débẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ gbìyànjú láti ṣe àkíyèsí láti pàkíyèsí àwọn èèyàn lórí níta rí pé wọ́n ń ṣe tí ọ̀dà àwọn lè má mọ̀ pé kò dáa ṣùgbọ́n tẹ́ bá ṣàlàyé fún wọn kò sẹ́nìkan tí ń fẹ́ kàtúbọ̀tán wọn dáa tí wọ́n pàkíyèsí rẹ̀ lọ sí ìdí pé ní tẹ̀sí yóò da eléyìí lọ́ọ́ dáa jùlọ tí ò ní tẹ́tí gbọ́ yín ó lè má tẹ̀lé ń bẹ̀ wọ́n àmọ́ insha Allah yóò gbìyànjú pé lọ́jọ́ iwájú àwọn àṣìṣe wọn àwọn ṣọ́ra fún.
08085677726 plus 2348083293896. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra ìjókòó alálùbáríkà ní ẹ̀ka ti ìlú Ìbàdàn yóò wáyé ní ọjọ́ 21 Dhul-Hijjah 1446 AH ìjírà kàlẹ́ndà tí ó tún máa ṣe déédéé ọjọ́ 15 oṣù kẹfà tó bọ́ sí ọjọ́ Sunday 2025 láago 10 àárọ̀ gẹ́gẹ́ ní ọjàba Central Mosque Ìbàdàn olóyè ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra Ma'arijul Qabul. Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ bí ìdílé àwọn tábà ń gbọ́n bàdàn ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláṣẹ rọrùn ẹ ló kọ́ yín o. Wa alaikum salaam wa rahmatullahi kan bí ẹ ti ń pè. Ìbéèrè yín. Ìbéèrè ni pé kápẹ́ ẹ̀fẹ́ kí ló ní ìsìn àwọn jẹ́ lọ́gbẹ̀dẹ̀ lọ́bì yìí ẹ̀rẹ̀ fásitì kẹta ọjọ́ lọ́wọ́ kéré ọmọ ìbílẹ̀. Hello bàbá hello bàbá hello bàbá hello ẹ ṣe sùúrù àgbọ́ béèrè yín dáadáa ẹ farabalẹ̀ béèrè àgbọ́ yín dáadáa. Ok mo ní kápẹ́ ẹ̀fẹ́ kí ló ní ìsìn ìyẹn jẹ́ bí àgbàlagbà méjì ẹ̀ẹ́dẹ̀kẹta jẹ́ kọ́mọ́ ẹgbẹ́ ọmọdún mẹ́ta àbọ̀dún mẹ́rin. Tí o dábàá ń gbé àgbàlagbà yẹn ìmọ̀mù yẹn tó wọ́n dàgbà àti bọ́ síwájú kí àgbàlagbà kan àtọ́wé kéde kó dúró lẹ́yìn àbí kí o lọ́ọ́ dúró lẹ́yìn kan jẹ́ mẹ́ta lẹ́yìn náà nìkan jẹ́ ojú rẹ̀ náà. Ó ti yé. Kábíyè fẹ́ kí bá dé nínú ọkọ̀ ìbáṣe tó fi ṣe lọ́sọ̀ pé kábíyè kí bá jà kí ọkọ̀ ti fi sílẹ̀ dínú. Tí wàá ti kábíyè ti sílẹ̀ síta kí o tó kí bá jà àti ìyẹ́ ọ̀dà àbí ọ̀dà àti ìyẹ́ ọ̀dà lọ́dà jù. Alhamdulillah. Sọláàtì tá à ń ṣe àwa mẹ́ta àgbàlagbà méjì àti ọmọdé kan bí ọmọ ọdún 3 sí 4 ẹni báwo ni lè má mọ́ ti ṣe dúró tó bá pọ́ ọmọ ọdún 3 4 ó wà nípò ẹni tó ṣe pé ó ti máa tó máa as-salat àní máa bá lọ kó fi wálẹ̀ sórí ìdúró kó wọn máa lé kudukudu tátẹ́gùn gbé ká kó wá fi wálẹ̀ lọ́nà tí jàmá ò fi di méjì lópin ìgbà tí ó bá ti ní jẹ́ bẹ́ẹ̀ àtẹ̀yìn àtọmọdé ńlẹ́dùn lẹ́yìn àmọ́tá máa wọ́pọ̀ ọmọ yóò tí ì máa tó máa sọ̀lá tí nǹkan kan bá pàkíyèsí rẹ̀ ó lè fi wá sórí ìdúró kó máa lé nǹkan ká ẹ̀yin ó do sẹ́gbẹ̀ẹ́ ẹnìkejì tọ́jà gbàlagbà ẹ̀ dò lápọ̀ ọ̀tún lè má mú ọmọ ẹ wà ní kó do lẹ́gbẹ̀ẹ́ tìyín náà bọ́ bá lọ kò sí wàhálà bọ́ bá sì dúró ọ̀dà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ẹ wá ní ẹ ti gbọ́ ipa sọ wípé kéwútà bá ti ń kéwú jákè tábà ṣe bísímìlà ká ṣe jẹ́jẹ́ ni torí pọ̀ náà ni àgbáríjọpọ̀ àwọn ahadith tó wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ló tọ́ka sí ṣé tá a bá gbóhùn sókè pẹ̀lú bísímìlà sọ́ba sọ láti jẹ ni kò bá jẹ́ rárá. Naam. ẹ lórúkọ yín o. Assalamualaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. Assalamualaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. À ń gbọ́ yín. Assalamualaikum. Ẹ̀yin lẹ gbọ́ ọ̀dọ̀ yín ni ò ti já garaga dáadáa bóyá kẹ́ yí ibi tí ẹ wà padà àyè ibi tẹ́ wà kẹ́ yí padà 08085677726 plus 2348083293896 lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah. Àwọn làjímọ̀. Ó kọ yín bí ẹ ti ń pè pàápàá. Bàbá yìí dì láti orí Ògbómọ̀ṣọ́. Ìbéèrè yín. Ẹ dákun ìjọ́tọ̀ súnà kéèyàn lọ sí Mẹ́kà. Wọ́n wá yí ibi irú ìyàwó ẹni yẹn. Wọ́n wá máa sọ fáwọn èèyàn lẹ́yìn kó tí wàá máa sọ báyìí pé òun tọ́ba ti ṣe Mẹ́kà bí yọ wọ mọ́sálásí pé wọ́n bóun tẹ̀lé wọ mọ́sálásí. Ìjọ́tọ̀ súnà bẹ́ẹ̀. Ọ̀dà ó ti yé. Alhamdulillah wọ́n tọ́ súnà wípé tá a bá lọ sí hajj tá a bá dé ìyàwó wa tá a filẹ̀ ọmọ wa tá a filẹ̀ kún ayé ọmọ wa nígbà tá a bá dé torí pé ń bẹ́ẹ̀ náà tó ń lọ sí hajj yẹn tó ṣe pé Allah ò mú wọn wálé lálàáfíà ó sì ń bẹ́ẹ̀ nu wọn tó ṣe pé ọ̀hún ni wọ́n sin wọ́n sí àwọn ti parí tiwọn ṣùgbọ́n kò tọ́ súnà pé kọ́ máa sọ nítorí ẹ̀ kò sì tọ́ súnà kó sọ pé àwọn wọ̀ mọ́ṣáláṣí ń bọ̀ lẹ́ ń wọ̀ tẹ́lẹ̀ kẹ́ tó lọ hajj náà. 08085677726 plus 2348083293896 eléyìí náà ni àwọn nọ́mbà àti olùjábí láti máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí èkejì nínú ìbéèrè mi ọ̀rà ẹja mọ ìpele ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. àgbọ̀yìn dáadáa bá gbóhùn sókè díẹ̀ sí i. láti àmàmà ìbéèrè yín bẹ́ẹ̀.
òǹkà kí ni òǹkà kí lẹ̀ ń sọ òǹkà kí ni kò yé wa. Aláwọ̀ bá jẹ́ máa ṣe ní a bá ń fẹ́ kírun yẹn. A bá fẹ́ kírun yìí yẹn. Ẹlòmíì ṣe méjì. Ó bá ti jẹ́ fún àkà àti mẹ́fà. Ẹlòmíì bẹ̀rẹ̀ méjì. Ẹlòmíì tó bá ti jẹ́ fún àkà àti. ó ti yé. alhamdulilayi àwọn allahu akbar eléyìí tí ìmáàmù máa ń ṣe lọ́jọ́ ọdún táwa náà máa ṣe lẹ́yìn rẹ̀ wọ́n ń pè ní takbiratun zawaid àwọn allahu akbar tó jálẹ̀kùn àwọn allahu akbar yìí ọ̀rọ̀ oríṣìí bíi mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ló wà lọ́dọ̀ àwọn fuqaha lórí rẹ̀ eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n mú ta sàlẹ́sà òun náà ni pé ní ìdúró alákọ̀ọ́kọ́ yìí yàtọ̀ sí takbiratul ihram allahu akbar tá a fi bẹ̀rẹ̀ sọ́lá a fi mẹ́fà kún tá a bá fi mẹ́fà kún ó ti di méje ní rákà ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí allahu akbar tá a bá dúró láti ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì rákà alákọ̀ọ́kọ́ a tún fi márùn kún tá a bá fi márùn kún ó di mẹ́fà eléyìí ni nǹkan tí a sàlẹ́sà nínú àwọn ọ̀rọ̀ bíi orísun mẹ́ta mẹ́rin ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ alimami shafi'i rahimahullah tó sọ yìí pé a ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ sọ́lá a wàá fi méje kún ó di mẹ́jọ ṣùgbọ́n ní rákà kejì márùn láṣẹ kún ìta bá fi dúró òun jẹ́ mẹ́fà ọ̀rọ̀ kan tó wá wà lọ́dọ̀ imam abu hanifa rahimahullah àwọn sọ yìí pé a ṣe allahu akbar mẹ́ta kún èyí tá a fi bẹ̀rẹ̀ sọ́láàtì ní rákà alákọ̀ọ́kọ́ ó di mẹ́rin a wá ṣe méjì kún èyí tá a bá fi nàró láti forí kanlẹ̀ kejì ní rákà alákọ̀ọ́kọ́ ó di mẹ́ta so eléyìí ó jẹ́ oríṣi kẹta màtáwọn kan nínú àwọn fuqaha wọn ni kò sí yàtọ̀ láàrin sọ́láàtì al-Eid àti sọ́láàtì yòókù Allahu Akbar kan náà ni so èyí tá a sàlẹ́sà ni pé a ṣe méje ní rákà alákọ̀ọ́kọ́ a sì márùn kún ìta bá fi dìde dúró ní rákà ẹlẹ́ẹ̀kejì yóò fi máa jẹ́ mẹ́fà eléyìí ìjà bó ṣe jẹ́ tó bá ṣe sọ́láàt lẹ́yìn lè máàmù kan tó ṣe oríṣi mi yàtọ̀ sí ìta wí kò bá sọ́láàt yín jẹ́ rárá tí lè máàmù bá tiẹ̀ gbàgbé láti ṣe àwọn Allahu Akbar àlékún yẹn kò kó bá sọ́láàt rẹ̀ rárá kò sì ní forí kanlẹ̀ gbàgbé fún so eléyìí jẹ́ ti àwọn Allahu Akbar tó já lékún yẹn náà. ẹ lórúkọ yín o. kí lẹ gbórúkọ yín. ìbéèrè yín. wọ́n ní pé tí àwọn ènìyàn méjì bá kí wọn lọ́wọ́ ìyàn ẹgbẹ́ ìyẹn báwo ló ṣe jọ ìwọ̀n ṣé àpá ẹni tó kí wọn tó wà lẹ́sẹ̀ mọ́ tẹ̀lé àti láti máa fi wọ́n tàbí àwọn ẹ̀kọ́ láti jọ ìwọ̀n. wọ́n ní pé tí ìyàn bá rí pé ìyàn ti dàbí kí ìyẹn ṣàbọ̀lá wọ́n gbàgbé láti kà bí àdìgbò hàn kó tó bọ́ sórí bẹ́ẹ̀ pé tí ìyàn bá wà lórí bẹ́ẹ̀ lórí bọ́ksá kí ìyàn lè lórí ẹ̀fẹ́ láti gbé fún wa láti kà á ti bẹ̀rẹ̀ ní gbọ́dọ̀ lọ wọṣọ kí ìyàn jẹ́ nípọ̀ báyìí. hello. ẹni tẹ bá ti ṣàlùwàlá tán tẹ bọ́ sórí bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ kí ẹni wọ́n wà pẹ̀lú bóyá bọ́ksá ti fẹ́ bẹ́ẹ̀ sùn. so ó wá ṣe wà wọ́n ti lóun sí ìka fún àǹtíyá tóra tó kó lè kó tó sùn. tó wá òpin ilé Quran tó kó ti wà lórí bẹ́ẹ̀ yẹn tó bọ́ksá tàbí tó lè ka Quran àti gbọ́dọ̀ lọ wọṣọ kó jẹ́ nípọ̀ báyìí. ó ti yé. alhamdulilayi àwọn èèyàn méjì ń ṣe sọlá ẹnì kẹta wá dé ó fẹ́ darapọ̀ mọ́ wọn lẹ́yìn imam òní ó sùn síwájú ni àbẹ́ni tó pẹ̀lú imam tó ń jọ ń ṣe sọlá lèèyàn fà sẹ́yìn kò sí ìtẹ̀sínú méjèèjì tó burú tí imam bá gbẹ́sẹ̀ síwájú tó fi ẹ̀yìn àtẹni tí wọ́n jọ ń ṣe sọlá ti tẹ́lẹ̀ sílẹ̀ lẹ́yìn rẹ̀ kẹjọ tó kò sí ní tó burú ń bẹ̀ bẹ́ni tó sì wà ní ẹ̀gbẹ́ imam lẹ́yìn bá fọwọ́ tọ́ tẹ fà sẹ́yìn tẹ́jọ dúró ni kò sí ètò burú ń bẹ̀. a ti ṣe àlùwàlá gẹ́gẹ́ bí sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ká ṣàlùwàlá ké ṣe torí pa fẹ́ ṣe sọlẹ́ ṣáájú kó tó di pa sùn. ṣùgbọ́n a ti wá fẹ̀gbẹ́ lélẹ̀ àárín ti ṣe àwọn àdúà ilé ìtànàbí sallallahu alayhi wa sallam fi kọ́ wa wípé ká máa ṣe tó ṣe pé kíkẹ́ àwọn súrà alukur'ani náà wà ń bẹ̀
títí tá a fi fẹ̀gbẹ́ lélẹ̀ ṣòkòtò eléyìí tó jẹ́ ṣọ́tìníkà ló sì wà nídìí wa sáà lè lóru ṣòkòtò ń láti kí alukur'an kò sí ní tó burú mbẹ ẹ kí alukur'an ní ipò tẹ́ wá yẹn kò sí nǹkan tó burú mbẹ lẹ́yìn ìjọba tó ṣe jẹ́. ayakunla sheikh nípa alukurani kíkpé pẹ̀lú ipò tí wọ́n wà tí wọ́n sọ pé téèyàn bá wà bẹ́ẹ̀ wọ́n á ṣàdáyàn rí ẹ̀ pé suratul mulk làwọn fẹ́ ké ṣé èèyàn lè mọ kí lálálẹ́. bẹ́ẹ̀ ni ẹgbàá wa wá lórí rẹ̀. ẹ lórúkọ yín o. asalaamualeykum idris lọsọrọ láti Ìbàdàn. ìbéèrè yín. àwọn ẹni tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ dókítà pé ẹni tí wọ́n bá fún ní injection bóyá látàrí wípé wọ́n fẹ́ ṣe sọ́jú ìfẹ́ nìyẹn wọ́n wá fún ní injection ó wá fi bí àìmọye hours ó fi sùn ṣé ó máa ṣe sọ láti gbogbo hours tó fi sùn yẹn ni àbí sọ láti tó jí sí àsìkò ẹ̀ ló máa ṣe. alhamdulilayi ẹni tó bá fún lábẹ́rẹ́ tí ò ní jẹ́ kó máa rora látàrí iṣẹ́ abẹ tán fẹ́ ṣe fún wọn á fi wákàtí púpọ̀ sùn ǹjẹ́ gbogbo sọ láti tí àkókò rẹ̀ ti kọjá lásìkò tó sùn òní ọ̀sán padà ní àbí báwo bẹ́ẹ̀ ni gbogbo ẹni ọ̀sán padà nítorí pé ẹ̀yin náà sọ pé ó sùn kìí ṣe pé ó dákú ẹ̀yin náà sọ pé ó sùn kìí ṣe pé ó ti kú torí ẹ̀ oorun olúwa máa ń tàtàrà rẹ̀ ṣe àmójúkúrò fẹ́ni tó bá sùn má kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún pé ó ṣe lọ́sọ̀ láti lára ṣùgbọ́n ṣíṣe àmójúkúrò fún nípa àwọn oníkọ àkọsílẹ̀ lílọ́sọ̀ láti lára fún kò túmọ̀ sí pé wọn ò ní kó ṣe sọ láti ń padà torí pé àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ imam Muslim ó ní man nasiya salatan aw nama anha falyusalliha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik ẹnikẹ́ni tó bá gbàgbé sọláàtì kan àbòrún gbé lọ ó mú má ṣe kó yá ṣe sọláàtì òun tó bá ti rántí rẹ̀ àbọ̀ bá tají torí kò sí nǹkan kan tí ó pèsè rẹ̀ fún àfẹlẹ́ yìí so anabi sallallahu alayhi wa sallam sọ wípé torí pé oorun ni ò ní san padà ó san padà wàá bẹ Allah kó fún lálàáfíà ṣùgbọ́n tó bá ti tají tó sì wà ń pò lè ṣe sọ̀lá tí ó yẹ ọmọ kọ gbogbo àwọn sọ̀láàtì ní ọ̀sán padà àwa ní sọ fún pé ọmọ ọmọ pa sọ̀láàtì tì kọ̀ mọ́ ọmọ pa tì nítorí ní tó dé ní ló mú má ṣe sọ̀lá. wa aleykum salaam tí lọ́gàn ibi ẹ ti ń pè o. àrùkọ mi tọ̀ yìí láti òkè ọmọ sí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ìyàwó bá wà tó yẹ pé foró dùn ọkọ rẹ̀ ṣé ọkọ lè fi torí rẹ̀ kọ́lẹ̀. ọ̀dà ẹ ń forún dun ọkọ náà ìbéèrè kejì. bẹ́ẹ̀ máa ń ṣe sọ̀lá lọ so pé ẹnìkan á fi gbájú ìrun èèyàn kọjá tẹ́lẹ̀ wá náwó sí pé níyàn fọwọ́ gáìdì èdè tọ́jú náà báyìí. alhamdulilayi ìyàwó tani forún dùn yìí kò sí tàbí ṣùgbọ́n fíforún dun ọkọ pẹ̀lú péyàwó ni ó takora wọn nítorí pé ìyàwó tẹ́ rí yẹn kí ìwọ tó wọlé ọkọ gbọ́ ọ̀rọ̀ yíyé dáadáa ìwọ tó sì wá nílé ọkọ náà má jẹ́ ẹni tó ṣe pé ọ́ tàkìtì pàkọ́ sí tóbìnrin bá ti wọlé ọkọ ìtumọ̀ rẹ̀ ní pé mo ń gbéra mi lọ bọ́kọ mi wípé mo wà fún ní gbogbo ìgbà tó bá ti bùkátà mi mo wà fún èmi ni mo tiẹ̀ bùkátà rẹ̀ kó náà kọ́ dá mi lóhùn ìtumọ̀ pọ̀ wọlé ọkọ nù báwo wá ló sì wá wọlé ọkọ tó jẹ́ pé ọkọ rẹ̀ yóò máa fọwọ́ tọ́ ò ní dá lóhùn ọkọ rẹ̀ yóò máa pè ọ̀pọ̀ yá ó ní kọ̀ yá lọ́dọ̀ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wà nú àwọn obìnrin tó pé tí ọkọ bá fẹ́ bá lò yóò máa pè sẹ́ni lọ́nà tí ó fi máa sọ wípé jẹ́jẹ́ fún mi wípé ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí lọ gbéwèé chẹ́ẹ̀kì rẹ sọ̀wédowó kọ́kọ́ síbẹ̀ wípé ó fún mi ní nǹkan báyìí níjọ́ la fẹ́ ṣèyàn dà ó ṣetán láti jẹ́yàwó fọ́kọ kí ló dé tó kọ́ àwọn bàbá màmá rẹ̀ ta táwọn ń dunnú pa máa ń lọlé ọkọ torí ẹ̀ ká lọ mọ àwọn ojúṣe wa nílé ọkọ ká sì bẹ̀rù Allah ìwọ ọkùnrin náà tó ń béèrè wípé ìyàwó rẹ ó ń forún dùn ìwọ náà bẹ̀rù Allah nítorí pé obìnrin àwọn náà fúnra ara wọn tẹ́ bá kó obìnrin mẹ́wàá jọ pẹ̀lú àṣẹ Allah ẹ rí i pé méje nínú wọn àwọn náà máa ń tí mo ti sọ síwájú pé bẹ́ẹ̀ náà lórí ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà lọ sọ àwọn obìnrin wọn di kàtá lọ́nà wípé ojúṣe tiẹ̀ náà tó yẹ kó máa ṣe ó ní ṣe ọ̀ tọ́jú rẹ̀ kò fẹ́ kàn kí ni jẹ
kò fẹ́ kàn kí ni mu ọ̀ dáṣọ sí lọ́rùn rí ibi tí ń gbé gan ní sanwó lé ẹ dákun torí ti Allah tá lọ kọ́ ta níyàwó tó ọ́ àsopọ̀ yá tí ọba wa dọ́ ọ lóhùn ẹni wọ́n máa ṣe jẹjẹjẹ á máa béèrè bí ìgbà tí mo gbọ́ pàdé sí kan bẹ tí wọ́n ní wọ́n máa làánà rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹjá bẹ̀rù Allah ẹjá bẹ̀rù Allah káwọn obìnrin yìí ọmọ padà jàre wa tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà ẹ sojúṣe àmọ́ àìsojúṣe ọkọ kò tún sọ pé kí ìwọ obìnrin náà kọ́ kọrun fún torí pé tí wọ́n bá ti mọ̀ pé pẹ̀lú pé kò sojúṣe ìwọ náà ó kùnà láti pé ẹ̀tọ́ rẹ̀ fún ńṣe ló ti yẹ kó tọrọ pé wọ́n fẹ́ jẹ́yàwó rẹ̀ mọ́ àmọ́ tó mọ ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pótù wọn a máa sọ pé ọfẹ́ forun dùn àwọn nǹkan méjì tó takora wọn ni lóòótọ́ àwọn ẹ̀tọ́ tiẹ̀ tó yẹ kó fún ọ kò fún ọ so àmọ́ gbà pé ọkà mọ́ra ó ṣe sùúrù ìyá ọmọ ni ọ̀ ń jẹ wàhálà ilé ọkọ ló ń ṣe kí Allah sá kó pín ọ lérè so kí wọn á ló dé tó tún wá sọ pé ọkọ òun kò ní súnmọ́ yóò súnmọ́ ìwọ ló ti tọrọ pé ó fẹ́ jẹ́yàwó rẹ̀ mọ́ nígbà tó ti kùnà láti sojúṣe tí wọ́n bá ti lọ àkọ́ wáyàwó tí kò ní sojúṣe lórí rẹ̀ tí ó sì máa fún ní tó náà lẹ́tọ̀ọ́ sí ẹlẹ́yin ìjábọ̀ sí jẹ́ ẹ wá ní ǹjẹ́ tí ẹ bá ń ṣe sọ̀láàtì lọ tẹ́nìkan wá fẹ́ gbá wájú yín kọjá tẹ́ fi ọwọ́ di ní ọ̀nà pé kó má kọjá sọ́tọ̀ súnà bẹ́ẹ̀ ni súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwí ẹ má kàn tí ń tìkùtì lọ́nà tẹ́ fi ṣe léṣe so ẹ kàn fi ọwọ́ fi gáàrú wájú pé kó má gbá wájú yín tó ń ti wí pé kó tó kan eléyìn ẹ̀yin náà lára ńgbà tẹ́ ń ṣe sọ̀lá kó má tọ́ná kó jẹ́ pé ń ṣe sọ̀lá ti ń bi tí ó ti rọrùn fẹ́nìkan kó sọ pé wọ́n gbá wájú yín kọjá àbí kó tiẹ̀ jẹ́ pé ẹnìkan ò ní pé wọ́n gbá wájú yín kọjá kẹ́yìn náà má fi nǹkan kan dí gàgà wájú yín ẹ gbé nǹkan kan síwájú lọ́nà tó ṣe pé ẹni tó bá fẹ́ kọjá ẹ̀yìn nǹkan tẹ́ ẹ gbé síwájú ni ó gbà torí pé ẹ lè fi sọ láti tí ń kẹ́ fi dí àwọn èèyàn lọ́nà káwọn náà kó má ṣe nǹkan tí ó wúlò fún wọn nù gbèsè ayé wọn àmọ́ tẹ́ bá ti gbé nǹkan kan síwájú tó bá ti gba iwájú nǹkan tẹ́ ẹ gbé síwájú tó gba bẹ̀ kọjá kò sí wàhálà ẹ bùkátà pé kẹ́ fọwọ́ dá dúró. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ máa fi tó wa létí pé ìjókòó alálùbáríkà ní hudan wa bushra ẹ̀ka ti ìlú Ìbàdàn bí idhnillahi ta'ala yóò tún wáyé ní ọjọ́ 19 Dhul-Hijjah 1446 AH ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún ṣe déédéé ọjọ́ 15 oṣù kẹfà 2025 tó bọ́ sí ọjọ́ Sunday bi'idhnillahi ta'ala ní Ọjà'ba Central Masjid ìlú Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni yóò ti wáyé láago 10 àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tírà Ma'arijul Qabul Sheikh Dr. Sharafuddin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ àwọn táwọn ń gbọ́ nílùú Ìbàdàn báyìí àtàrí gbé ẹ̀ka máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ Allah á ṣe rọrùn fún wa. ẹ lórúkọ yín o ẹ parí rédíò yín àbẹ̀yìn lọlẹ̀ wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh tí ó kọ́ níbi àti ń pè ẹ parí rédíò yín kó tó já. méje sọ́ọ̀lì ọbàfọlá láti Èkó. ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa. wa aleykum salaam ìbéèrè yín pápákọ̀. ìbéèrè mi ni pé àwọn ṣèkú àti gbọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé nípa ẹni tí arákùnrin tí ó ń lọ síbi iṣẹ́ tiẹ̀ tó jí láàárọ̀ gbogbo ọlọ́run sọ̀rọ̀ wọn dára fi àgbáríkà sí iṣẹ́ ìpa pé ó jí jáde lọ sí iṣẹ́. ṣùgbọ́n àwọn pọ̀ nínú ìṣesí ní àsìkò pé àwọn àkọ́jọ ẹ pé ibi tá à ń gbé àyè tá à ń wà pẹ̀lú ọ̀nà ọ́fíìsì wa wà iṣẹ́ wa wà. sòrò àwọn èèyàn báyìí ṣé àti àwọn èèyàn wọ́n ti kò nínú pé àgbáríkà wà nínú iṣẹ́ wa ní àbí kí ni àlàyé tó lè bá a ṣe lórí ọ̀dà. alhamdulilayi bákan méjì ọ̀nà níbi iṣẹ́ síbi tá à ń gbé inú kó jẹ́ pé ibi iṣẹ́ wa ó jìnnà síbi tá à ń gbé ibùtajà wa ó jìnnà síbi tá à ń gbé àbí kó jẹ́ pé ibi tá à ń gbé náà la ti ń ṣiṣẹ́ ibi tá à ń gbé la ti ń tajà ọ̀rọ̀ títètè jí débi iṣẹ́ tí ń mú ní dání tá a fi àlùbáríkà sí ìṣe rẹ̀ kò lè ya ìkíní kejì wọn náà nítorí pé a lè fi ti pé ibi tí mò ń gbé níbi iṣẹ́ mi ká fi ṣèkẹ́wọ́ ibi iṣẹ́ tó ti yẹ kó dé láti aago 7 àárọ̀ kó máa lọ bẹ̀ láago 11 so ìwọ tètè jí lọ bí iṣẹ́ nù ó sì lè fi ti ibi tí mò ń ti ń ṣiṣẹ́ ó jìnnà sí ibi tí mò ń gbé
kó o fi ṣe kí wọn náà máa lọ lọ́sàn tó o tètè jí lọ síbẹ̀ ni oníkálukú wa ó bá ti ṣe tètè jí débi iṣẹ́ rẹ̀ sí iná ló pè fún kí Olúwa fàlùbáríkà sí àtètè jí rẹ̀ torí ẹ̀ tó bá gbé bí sẹ́yìn ibẹ̀ náà níbi tẹ́ ń gbé tẹ́ bá tètè jí tẹ́ kọjú mọ́ sẹ́yìn tẹ́ ń bá ṣẹ́ lọ ẹ̀yin náà ti láǹfààní pé ẹ tètè jí débi iṣẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ó jẹ́ pé ó rìnrìn tó jìnnà kó tó débi tí yóò ti ṣiṣẹ́ Olúwa bọ̀ náà fàlùbáríkà sí àtètè jí rẹ̀ kó ló wá kó fàlùbáríkà sí sẹ́ǹsì oníkálukú wa. Allahumma amin. Jazakumullahu khairan Sheikh. Al-Madina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al-Madina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyin gbórígì. Àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area, Ògbómọ̀ṣọ́. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al-Madina Schools, Papa Bede area, Ògbómọ̀ṣọ́, inspiring excellence every day. 08085677726 plus 234-8083293896. Ayakunla Sheikh, ìbéèrè tó wà ń bí ọ náà ni pé obìnrin àtọkùnrin tó jẹ́ pé lọ́kọ-láya náà ni wọ́n, àmọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ obìnrin yìí òun náà ni Allah gbé lọ́wọ́ ga sókè débi pé òun náà ni ọ̀dà ẹ jẹ́ ká mọ̀ ìpè yìí ẹ lórúkọ yín o. Ìyá obìnrin òun náà ni Allah gbé ga lọ́wọ́ sókè, òun ló sì máa ń gbé èyí tó pọ̀ jù nínú ìdá mọ́kàndínlọ́gọ́rùn ìní bùkátà tó jẹ́ pé máa ń gbé lórí rẹ̀, lórí àwọn ọmọ àti lórí bọ́kọ ṣe ń jẹ gan àti bó ṣe ń mọ. tó ọ wá yá Allah kádàrá kó jẹ́ pé ìpínyà ọ wáyé ní àárín wa débi pé ọkọ fi wá ń sọ pé tọ ọ̀hún o ọ̀dọ̀ òun ni àwọn ọmọ yóò dúró sí ní àwọn tó ń ti ń lọ bíi 6 ọ̀dọ̀ òun ni wọ́n dúró sí. àmọ́ èyí tí wá ń ka obìnrin lára ń bẹ̀ náà ni pé tóun bá sọ pé ọ̀dà káwọn ọmọ dúró sọ̀rọ̀ rẹ̀, ìwọ gangan fún lára rẹ̀ ò rí ojúṣe tó nítumọ̀ ṣe lórí ara rẹ̀, báwo wá ni lórí àwọn ọmọ yìí sì ń bẹ nílé ẹ̀kọ́ lọ́wọ́. ọkùnrin wa máa ń lọ fi ọ̀rọ̀ wín àwọn ọmọ lọ́kàn yìí pé tán bá ti dàgbà wọn ò gbọdọ̀ dúró sọ́dọ̀ ìyá wọn nítorí pé ìyá wọn níṣe ló ń kọ̀yìn àwọn táwọn jẹ́ ọmọ, ó ń kọ̀yìn ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ, ó ń kọ̀yìn yín sí òun tóun jẹ́ bàbá yín. ní ìgbà tí obìnrin yìí sọ pé gbogbo nǹkan tí bàbá yìí sọ kò rí bẹ́ẹ̀, ìpè ẹ̀dá kan torí ti Allah subhanahu wa ta'ala ní ìgbà tí àwọn ọmọ bá dàgbà, ǹjẹ́ báwo ni ṣẹ̀ríà ẹ̀sìn Islam ṣe sọ yìí pé kí ọ̀rọ̀ kọ́ lọ? ṣé ọ̀dọ̀ bàbá yìí náà làwọn mọ ọ́fíìsì tí wọ́n máa lọ ni àbí báwo, látàrí pé ṣẹ̀ríà sọ pé ọkùnrin ló lọ mọ́? Alhamdulillah, lásìkò tí obìnrin yìí ń bẹ pẹ̀lú ọkùnrin yìí tọ́jọ́ pò náà ní gbé gbogbo ìnáwó, kò sí tàbí ṣùgbọ́n ìwà tí ò dáa ni ẹ̀sìn Islam kò fara mọ́. ọkọ ènìyàn máa gbé ìnáwó ilé, òun náà máa sojúṣe lórí ìyàwó àti àwọn ọmọ rẹ̀ nítorí kọ́ mọ́ bàjẹ́ pẹ́sẹ̀ rẹ̀ ọ̀yọ́ ọ̀lẹ̀. ẹ rí i pé ńgbà tí ìkọ̀sílẹ̀ tó ṣẹlẹ̀ nísìn, ní tí obìnrin tó fi fẹ́ takú pọ́dọ̀ òun lọ́mọ wà ní pé ó ń wò pé ọkọ yìí kò lè dáná, òun ló ń nálé lórí nígbà táwọn jọ wà gan. ṣé nísìn tó ń bá wa lọ tí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, ìní bàbá yọ wa lè tọ́jú àwọn ọmọ, ṣé èsì pé wọ́n pa àwọn ọmọ ti fún ya? tó bá yẹ pé òun bá ti fi ọkọ sílẹ̀ pé kó máa sojúṣe tó sì ní ìtẹ́lọ́rùn lórí gbogbo ntọ́kọ máa ń ṣe tẹ́lẹ̀, gbogbo orú ìròyìn kò ní wá sí lórí. yọ wà lórí wípé àwọn ọmọ bàbá wọn náà ní tọ́jú wọn ní tọ́jú náà, owó òun tó ní òun ní fúnra òní. kí ló dé tó fi wá jẹ́ pé ńgbà tí wọ́n ti wá lówó yìí wọ́n gbọ́dọ̀ wá sọkọ náà di ránṣẹ́, jẹ́ pé wọ́n lọ́ọ́ máa náwó lé ọkọ lórí, wọ́n máa náwó lé ọmọ lórí. eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà. kódà bọ́kọ bá jẹ́ pé kò fẹ́ kàn sí, nígbà tí wọ́n bá dẹ́sùn rẹ̀ fáwọn èèyàn
àwọn ẹni tó máa ní bá sọ̀rọ̀ tó ń bá sọ̀rọ̀ yóò kọjú mọ́sẹ̀ rẹ̀ nítorí náà bá lágbára yóò máa gbé wálé so kò ní mú kó gún lápá níjọ́ tí ìkọ̀sílẹ̀ ṣẹlẹ̀ ọmọ ti dàgbà tó bá fọmọ sílẹ̀ fóbìnrin pàápàá jùlọ láwọn ọmọkùnrin yàtọ̀ sọ́mọbìnrin tó bá fi wọ́n sílẹ̀ fóbìnrin àwọn ọmọ bàjẹ́ ni o àwọn ọmọ ò di nǹkan tó ṣe pé kò ní wùwọ̀ ọ̀yà wọn gan wò mà nítorí pé ọmọkùnrin àwọn ọmọbìnrin gan tó bá ti dàgbà wọn sábà ka ọ̀rọ̀ ọ̀yà wọn kún wọ́n máa wò pé kí ni wọ́n ń sọ kí ni wọ́n ń wí ni so ọmọ bàjẹ́ ọmọ bá sì bàjẹ́ ọmọ ò ṣe pààrọ̀ torí délé yìí ẹ fi ọmọ sílẹ̀ fún àwọn bàbá wọn kí wọ́n tọ́jú wọn tí bàbá bá tọ́jú wọn náà ẹ̀yin lẹ́ padà jèrè jù torí gbogbo wàhálà tọkùnrin ṣe náà mọ̀ bá yá ta ni Islam sọ pé kí ọmọ ṣe dáadáa sí jù ìyá rẹ̀ lẹ́yìn náà ta ni wọ́n tún ní ìyá lẹ́yìn náà ta ni wọ́n tún ní ìyá kó tó wá kan bàbá torí délé ẹ gba àwọn bàbá láàyè kí wọ́n tọ́jú àwọn ọmọ wọn tó bá mọ lórí pé bàbá bá rí ọmọ tí ń ṣàìdá tó bá jájú mọ́ ọmọ láì tí ì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti gbọ́ báwo wá ni tí bàbá bá ṣe káì báwo ni tí bàbá tó bá fi ẹgbà kọ́ tí wọ́n náwó sẹ́gbà pé tẹ́ bá jẹ́ kí n rí ẹgbà yìí lórí ìkọ́ so gbogbo eléyìí máa ń tún ọmọ ṣe torí pé tí ẹ bá takú tẹ́ lẹ́yìn náà ni yìí máa padà ṣẹlẹ̀ yìí pé ọmọ yóò padà bàjẹ́ yóò sì dípẹ́ yín lọ́wọ́ ẹ̀yin náà ò ní fẹ́ kí wọ́n pè lọ́mọ yín ma nígbà tó bá ti di pọ́ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni àti rí ọmọ tó sẹ́ pé màtọ́ pé ìyá náà ni kò fàyè lẹ̀ pé káwọn bàbá ọmọ kí wọ́n tọ́jú ọmọ so ọmọ padà dìdàkudà ìyá yìí náà ní padà gbọ́ ọmọ ṣépè so torí di eléyìí ẹ dákun ẹ gba àwọn ọkọ yín láàyè kí wọ́n lè tọ́jú àwọn ọmọ ẹ gbà wọ́n láàyè kí wọ́n lè bá yín rí àwọn ọmọ torí pé ọwọ́ tí ọmọ máa fi fẹ́ gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu kò sírú rẹ̀ láàrin rẹ̀ àti màmá rẹ̀ náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 +2348083293896. Wọ́n ní àwọn máa ń gbọ́ ọ̀rọ̀ kan àwọn àmọ́ bóyá ó ṣe déédéé lábẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam wípé ọmọ ìkókó téèyàn ń gbé dání tó sì mú ọyàn lọ́wọ́ wípé látàrí bí ó ṣe jẹ́ pé ó máa ń mú ọyàn lọ́wọ́ tó sì máa ń wo ojú ìyá rẹ̀ ló máa ń fà á tó fi jẹ́ pé ọmọ kò bá àjọkùn kò bá àjọbìn ló ṣe máa ń lànà ìyá ju bàbá lọ. Hello wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ibi ẹ ti ń pè. láti Mínà ẹ bá wa yín rédíò yín lọlẹ̀ dáadáa. ẹ dákun mo fẹ́ bẹ́ẹ̀ lọ àsìkò ànígbé tí èèyàn bá bímọ ní ẹ̀yìn ọjọ́ keje yẹn tẹ́ ọ pa ẹran tẹ́ ọ pa òbí fún ọmọ ẹ dákun ẹran yẹn báwo ni ẹ ṣe máa ṣe. ọ̀dà ó ti yé. nọ́mbà 2 kí ni Islam fẹ́ kí ẹ ṣe ìlú ìdára jù pé ó fọ obìnrin. pẹ̀lú kí ni. ó pọ̀ wọ́n ló fi dá kéèyàn fún obìnrin. kéèyàn máa sọ ọmọbìnrin téèyàn bá bí. pé bẹ́ẹ̀ wá lọ obìnrin ó pọ̀ wọ́n ló fi dára jù kéèyàn fún. ọ̀dà ó ti yé. náà ṣe. alhamdulilayi ọ̀rọ̀ tí ẹni tó ṣe béèrè ló ń gbọ́ wípé wíwò tí ọmọ máa ń wo ojú ìyá rẹ̀ nígbà tí máa ń mu ọmú ìyá rẹ̀ iná ló ṣe sábàbí tó máa fi láàánú ìyá ju bàbá lọ ó lè rí bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n nǹkan tó jẹ́ òdodo ni pé kìí ṣe lẹ́yìn nìkan nítorí pé ọmọ yìí báyìí inú ìyá rẹ̀ ló ti jáde ìyá ní òrùka ìyá ló ṣe wàhálà tó fẹ́ kú nítorí ọmọ yìí báyìí ọmọ yìí ọ̀dọ̀ ìyá ni ọmọ wà nígbà tá kọ́kọ́ bí tẹ́rù ń ba gbogbo akọ́mọ́kù ẹ̀rí kí tọ́mọ bá ti ń sunkún tí ìyá rẹ̀ bá gbé mára lọ́pọ̀lọpọ̀ gbà láì tí ì na ọmú sí lẹ́nu ọmọ ti dákẹ́ so ọmọ ó ti rí àmì ìfọ̀kànbalẹ̀ nígbà tó ti rí ọwọ́ ìyá rẹ̀ lára rẹ̀ tó bá tún wò ó tó rí pé ìyá òní inú rẹ̀ ó ti dùn so inú rẹ̀ ló ti jáde sáwọn ewúrẹ́ náà nígbà tí wọ́n mú ọyàn ara ìyá wọn wọ́n ń wojú ìyá wọn ni tó fi jẹ́ pé ìyá làwọn ni wọn ò ní bàbá gbogbo ibi tí wọ́n bá lọ ìyá wọn ni wọ́n máa pariwo pé mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn èèyàn bólúwa ṣe dá wa nígbà tó bá ń fún ọmọ èèyàn lọ́yàn lóòótọ́ ojú rẹ̀ lè ṣe déédéé ojú ìyá rẹ̀ kìí ṣe léyìn lásán inú ta ló ti jáde ẹ̀rí Islam ó sọ pé
tí wọ́n bá bímọ gbọ́ná zina ó ní kò ní bàbá àmọ́ níyà nítorí kíni wọ́n nítorí pé inú ìyá ló ti jáde ìyá ò lè sọ pé nù nǹkan ló ti jáde àwọn ọ̀pọ̀ ọmọ gbénú rẹ lásán ìwọ náà inú ìyá rẹ tó gbé ó ti bí pé kọ́ ọmọ pé eléyìí sí mi o ọ pàtàkì kọjá sísọ ó sì láàánú rẹ̀ ara ń táwọn olùmọ̀ sọ wípé máa ń jẹ́ kọ́ ọmọ kó láàánú ọ máa ń jẹ́ kí ìyá gan kó láàánú ọmọ ju kó láàánú ọmọ ju bàbá lọ agbọn abẹ ńkọ́ la fẹ́ lọ ẹni ọmọ ní láàánú rẹ̀ ọwọ́ pinnu ìyá rẹ̀ ló gbé eléyìí náà tó wọ́n ní tí àwọn bá bímọ táwọn apẹran lẹ́yìn ọjọ́ keje kí ni káwọn ti ṣẹran rẹ̀ ọjọ́ keje lẹ́pẹran kì í sẹ́yìn rẹ̀ ọjọ́ keje gangan ìlànà Nabi sallallahu alayhi wa sallam ní ẹ pẹran fún yu'aqqu anhu fi sabi'ihi wọ́n pẹran àkíkọ̀ fún lọ́jọ́ keje rẹ̀ tẹ́ bá ti pa ìṣe tá à ń ṣẹran léyà iná ni wọ́n fẹ́ kẹ́ ṣẹran àkíkọ̀ à ń fẹ́ kẹ́ jẹ́ ń bẹ̀ à ń fẹ́ kẹ́ bùnyàn jẹ́ ń bẹ̀ à ń fẹ́ kẹ́ fi ṣe sàrà ń bẹ̀ àwọn olùmọ̀ sọ pé ó dà ìtafẹ́ fún yàn tafẹ́ bùnyàn ṣé ká ṣe ni àbí ká fún wọn tútù ètò bá wù yín apá kan náà àwọn olùmọ̀ sọ pé ẹ ṣe kódà tẹ́ bá tún ṣe tán ẹ tún doyin sí nítorí pé kó lè bàjẹ́ pé ìgbésí ayé ọmọ yín ó dùn tọ́ ètò ẹ bá fẹ́ ẹ bá fún yàn tútù ẹ bá ṣe kẹ́ tó fún yàn nǹkan tán fẹ́ kẹ́ fẹ́ràn ṣe ni. wọ́n á ní orúkọ wo ló dáa jù fọ́mọbìnrin orúkọ tó dáa jù fọ́mọbìnrin náà lórúkọ àwọn obìnrin rere àwọn obìnrin rere wà bíi Maryam àwọn obìnrin rere wà bíi Asiya àwọn obìnrin rere wà bíi Khadija àwọn obìnrin rere wà bíi àwọn orúkọ àwọn obìnrin sàábé Aisha Fatima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jazakumullahu kullu khair ya sheikh fi dunya wal akhirah bi idhnillah ọjọ́ mẹ́jọ ní láti máa pàdé lórí ètò tí a kò ní al-fiqh fil Islam al-Madina Center pápá abẹ́dẹ̀ ogun ẹ̀ṣọ́ náà ṣàgbàtẹ̀rù ẹ̀ ọ̀làdùn níbi lóko mi a sheikh Dr. Sharafuddin Gbadebo Raji aláṣà tó dásílẹ̀ al-Madina Center pápá abẹ́dẹ̀ ogun ẹ̀ṣọ́ náà ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà ìwá títí ọjọ́ mẹ́jọ ní láti máa pàdé bi idhnillahi ta'ala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́. Parrot ẹ̀bẹ̀ yìí má ti gbogbo súpà o. Káàkiri àgbáyé màná ti ń gbọ́ wá o. Ìròyìn tí kò lẹ́jà ń bá àbọ̀ nínú. Àti ètò tó ń mú ọgbọ́n lọ́wọ́. Ìgbẹ́ máa lẹ́ ó ti máa gbọ́. Ìyá lọ́jà bàbá lájẹ́ gbẹ̀bọ̀ lówó ẹ̀ wá. Ajẹ́ ogun bàjẹ́ ẹ̀wà. Parrot. Ìmúṣayẹ̀lérí